Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tí ẹ ti ń wò mí níbo nípa ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi náà mo mọ̀ wá sí ti gbọ̀yìn àti principal ìyẹn ará mi Ìbàdàn mọ̀mọ́ fakọyọ lẹ́ni o nígbọ́ hàn sí bẹ̀bẹ̀ kí bẹ̀bẹ̀ hàn Ìbàdàn sí nígbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ó yá ìwà wo bẹ̀bẹ̀ Ìbàdàn sí bẹ́ẹ̀ kódà hàn fakọyọ ọmọ mọ́dúnnù hàn lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí o ọmọ ayọ̀ wá ẹ̀yìn lọ́run lógo nígbọ́ ó mọ̀ mọ̀dá kéèyàn máa ṣe rere o. òwe hàn bàbá rí ayé kàkà kó lóore jẹ́ǹsì kòtò mọ̀nàmọ́ná mọ̀ ṣiṣẹ́ rẹ̀ o. Ìjẹ̀ṣà yìí ẹni bá mọ̀ ṣe rere ìyẹn ará mi. Ìjẹ̀ṣà mọ̀ yìí ẹni bá mọ̀ ṣe rere kó yá múra sí i ọmọ ìyá àtìrí àti bí mọ̀ ṣe yé mọ̀mọ́ lérè o. Ọlọ́run Elédùmarè mọ̀mọ́ já síúnṣe mọ̀mọ́ já síúnṣe mọ̀mọ́ já kàkóná mọ̀mọ́ já dẹ́bọ̀rú bí. ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ó yá ní tó wáyà wo fọ́nrán tàn Ìbàdàn ṣe níwájú bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi náà ni àti principal ìyẹn Ìbàdàn mọ̀mọ́ sí bẹ́bẹ́ wọn mọ̀mọ́ fakọyọ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat òyìn Ìbàdàn mọ̀mọ́ sí ó mọ̀mọ́ yanilẹ́nu yan Ìbàdàn mọ̀mọ́ mú bí sólóore yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ó yá ètò wáyà wò fọ́nrán. Makalaba Santa Yekere Bobo Shinteba. Makariba Santa Yekere Bobo Shinteba. Láti ibi òkè. Hey! Ẹ̀yin èèyàn wa ìdùnnú ńlá ó mọ̀ ṣubú layọ̀ lónìí nílùú Ìbàdàn kódà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ni wọ́n ń jó ni wọ́n ń dáwọ́ ọ̀dùnnú nítorí ìtani nítorí alàgbà Oríyọmí Hamzat mọ̀ ni tẹ́ ẹ̀ bá gbàgbé ṣe bíbí nǹkan bí ọjọ́ bíi mélòó sẹ́yìn kó tó di pé ọdún kérésìmesì wáyé ó láwọn èèyàn yìí pẹ̀lú arábìnrin Queen Naomi ni wọ́n mọ̀ wá sílùú Ìbàdàn wípé àwọn fẹ́ ṣe àwọn ọmọ aláìní àwọn fẹ́ ṣe wọ́n lóore káwọn ó múnú wọn dùn káwọn náà ó sọdún ayọ̀ ṣùgbọ́n ó yanilẹ́nu o nígbà tọ́rọ̀ ọ̀hún bẹ́yìn yọ kó tó wá di wípé wọ́n bá mọ̀ kó olóore o wọ́n mú àwọn olóore wọ́n bá sọ pé dandan ni pé wọ́n ti dáràn o pé àwọn ni wọ́n fa wàhálà èyí tó ṣẹlẹ̀ pé ìyẹn àwọn ọmọ èyí tí wọ́n ní wọ́n tẹ̀ pa níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyẹn ibi tí wọ́n ti fẹ́ ṣe àwọn ọmọ ọ̀hún lóore tó ti wáyé ní Basọ̀run high school nílùú Ìbàdàn àtìgbà yẹn ó mọ̀ ní alàgbà Oríyọmí Hamzat Queen Naomi àti principal tó jẹ́ ẹni tó jẹ́ olórí ilé ẹ̀kọ́ Islamic high school tí ń bẹ ní Basọ̀run nílùú Ìbàdàn àtìgbà yẹn o ni wọ́n ti fi wọ́n ṣàhámọ́ ọlọ́pàá tọ́pọ̀lọpọ̀ gbogbo ènìyàn tí wọ́n sì ń pariwo wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìjọba ló kùnà kò yẹ kí wọ́n wá di ẹ̀bi ẹ̀ kí wọ́n délé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí tàbí kíjọba wá ṣe kíni kí wọ́n fi wọ́n ṣe scapegoat bẹ́ẹ̀ bá gbàgbé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé náà mọ̀ sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bẹ̀ ń wo tí wọ́n ti wá bá òun wípé t'Anambra ó ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ bákan náà l'Àbújá tí gómìnà ọ̀hún tó sì sọ wípé Ìbàdàn ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yàtọ̀ s'Anambra bẹ́ẹ̀ ló sì tún yàtọ̀ sí ìlú Àbújá kódà gómìnà tún pèdè wípé báwọn gbogbo Nàìjíríà gan tán bá láwọn ò fẹ́ ìdájọ́ òdodo ń tà wọ́n o wípé eléyìí àwọn ò ní fààyè gbà á nílùú Ìbàdàn wípé ìdájọ́ òdodo ìyẹn rule of law òun làwọn ó tẹ̀lé àtìgbà yẹn ní gbogbo aráàlú ni wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni wọ́n dá gómìnà lẹ́bi wípé ṣèbójúṣe tó yẹ kíjọba ó ṣe tí wọ́n kùnà tí wọ́n ò ṣe òun làwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ń gbìyànjú láti ṣe torí tẹ́ ẹ bá wo ògbóró tẹ́lẹ̀ tẹ́ ẹ wà rìn ìlú ẹ ó rí i pé ìṣẹ́ ìyà ohun ebi
ó ń ṣẹlẹ̀ tó sì ń pa àwọn èèyàn wa nípakúpa. Ìgbà yẹn ló wá mú gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dìde o wípé dandan ni o kí ìjọba kí wọ́n yọ̀ǹda Oríyọmí Hamzat, Queen Naomi àti Principal, torí wípé oore ni wọ́n fẹ́ ṣe, oore sì lè wá dibi mọ́ni lọ́wọ́. Àdúrà gbogbo aráàlú wa gbà pátápátá lónìí lórí àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nígbà tí ilé ẹjọ́ High Court èyí tó kọ́kọ́ jókòó lọ́sẹ̀ tó kọjá tí adájọ́ sì pinnu wípé lónìí ọjọ́ ajé gangan làwọn ó sọ bóyá àwọn ó gba onídùúró àwọn èèyàn wọ̀nyí àbáwọn ò ní gbonídùúró wọn. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ ló jẹ́ o lónìí tí í ṣe ọjọ́ 13 tí í ṣe ọjọ́ Monday ọjọ́ ajé, nígbà tí adájọ́ tó wo ọ̀rọ̀ ọ̀hún tó sì sọ wípé àwọn ó gba onídùúró wọn, wípé èèyàn méjì tó jẹ́ ẹni tí ń gbé nílùú Ìbàdàn òun ni yóò dúró fálàgbà Oríyọmí Hamzat, wípé àwọn èèyàn wọ̀hún wọ́n sì gbọ́dọ̀ ṣetán láti kọwọ́ bọ̀wé. Kódà wọ́n ní kọ̀ọ̀kan nínú àwọn èèyàn wọ̀hún wọ́n gbọ́dọ̀ fi 10 million naira sílẹ̀, nítorí wípé bó bá ṣeé ṣe káwọn tí wọ́n pè lẹ́jọ́ kí wọ́n fẹ́ sá lọ, àwọn ènìyàn wọ̀nyí àwọn ni àwọn ò mú o. Kódà wọ́n tó sọ wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọn ò gbọ́dọ̀ grant interview kankan. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún sọ wípé Oríyọmí Hamzat kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀hún tàbí kó sọ ohun tójú rẹ̀ rí lórí rédíò títí tí ìgbà tí ẹjọ́ ọ̀hún tí ó fi parí. Bẹ́ẹ̀ bá sì tún gbàgbé, alẹ́ àná òde yìí la tún rí àwọn ẹ̀sùn bíi 18 míì tíjọba tún gbé lọ ilé ẹjọ́ o tí wọ́n kà sáwọn ènìyàn wọ̀hún tí wọ́n kà sí wọn lọ́rùn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lónìí ìdùnnú ṣubú láyọ̀, gbogbo àwọn èèyàn ni wọ́n tú jáde wípé Ọlọ́run ọba Olódùmarè ó ti kó àwọn olóore yọ o. Abalajọ táwọn bàbá wa ṣe wípé kàkà kọ́mọ olóore ó jìn sí kòtò, mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún. Eléyìí gangan ló wá máa wà náà bá àwọn èèyàn yìí yọ̀. Alàgbà Oríyọmí Hamzat, Queen Naomi àti Principal ti Islamic High School wípé ẹ kú oríire, ẹ kú àjàbọ́, ogun èyí tọ́lọ́run ti ṣẹ́ kò tún ní gbérí mọ́. Ẹ wá wo gbogbo àwọn èèyàn lónìí bí wọ́n ṣe túyáyá tí wọ́n túyàyà, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàlágbà tí wọ́n ń bá àwọn ènìyàn wọ̀nyí yọ̀. ń gbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé, gbogbo èèyàn ọmọ Nàìjíríà, bí fọ́nrán ṣe lọ náà rèé o, bí fọ́nrán ṣe lọ rèé táwọn olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat tó ṣe fi ẹ̀yọ́nú hàn lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, bínú rí hàn ṣe dùn. ń gbọ́ ìyára mi, ǹjẹ́ ká tó wo fọ́nrán tó kù níwájú. Oríyọmí ọkọ̀ pọ́ bàbá ọmọ òrukàn, bàbá ọmọ kéékèèké, 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 bàbá ọmọ kéékèèké. Oríyọmí ilé àwọn àti ṣe ẹ̀yìn Oríyọmí onídé, Oríyọmí ilé àwọn àti ṣe. Ẹjọ́ torí sọ náà, ẹjẹ́ tó ẹ̀bùn fọ́ta, àwọn èèyàn wa kí wọ́n lọ ọyà ẹjẹ́ ká ní sùúrù ẹgbẹ́ tí ọ̀dọ́. Kami wọ́n gbé iná. Ọjọ́ wà mẹ́lẹ̀.
Pé aqui nesse dá essa coisa. Não, vou fazer colando, yang betul postus. Máa tún dé sálẹ̀ SK ọ̀rọ̀ pé. Ọ̀gá mi, ẹ lọ sí ìyàwó. Ọ̀rọ̀ aláàsì. Kámẹ́rà tàgídì kan wà yìí. Bẹ́ẹ̀ tí ní wọ́n mọ́ kámẹ́rà wà o. Bẹ́ẹ̀ tí wà ní wọ́n àwa ni wọ́n sọ ẹ̀yìn wọ́n sọ àwọn ará náà jà. Bàbá Adélétí ẹ̀ níbo ni mọ́sùkì ní? Níbo ni bá mi? Ọkọ̀ ojú rà. Olóúnjẹ. Olówó wà nílé ẹgbẹ́ ọ̀rọ̀. Ẹ̀rọ bá padà ní àwọn ilé ẹgbẹ́ kankan tó wọn káwọn èèyàn pọ̀ nílé ẹgbẹ́. Ilé ẹgbẹ́ àwọn fáàmù, àwọn Oríyọmí fáàmù, wọ́n láwọn èèyàn wà ní ọ̀nà wọlé yẹn máa gbà. Bóyá àwọn èèyàn sún bẹ́ẹ̀ yẹn jàre. Ẹ̀yìn ò mọ̀. Kò tí jáde báyìí. Ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ àti wọ́n ní nẹ́tíwọ̀kì dá. Ó ti padà. Kí lẹ sọ? Nẹ́tíwọ̀kì. Nẹ́tíwọ̀kì tó dá. Ó ti padà. Ó kàn ń lọ ó ń dé ni.
Ṣẹ́gun fóònù rẹ̀. Wọ́n lè ṣe mẹ́wàá lójúmọ́ gbogbo eléyìí wà á máa gbọ́n ẹ̀rọ máa ṣe ṣọ́ọ̀bù wa. Lọ́dọ̀ wọn bá ọkọ wá sí àkókò tí mo sọ ní àwọn ìpínlẹ̀ yẹn náà dáhùn yẹn pẹ̀lú bàyà láti ní orí ẹ̀. Daniel, ọ̀wájà lọ ilé ẹgbẹ́ wọn náà. ọwọ́ tẹ̀ fi subscribe fún mi ọwọ́ náà mi àyàrọ̀ òrèrè bí iye ní àfọwọ́ yín ṣe ń bá gbọ́wọ́ yín ṣe lọ́dún òrèrè láàjá sí ń gbọ́ kí n kọ́mẹ́ǹtì kí n share fídíò káàkiri gbogbo àgbáyé mo yí kí mi tó mú wá sí ti gbọ̀yìn rè ni